ẹ̀yin tèmi ọmọ Esabod wọ́n ti Faaja o wọ́n ti sọ̀rọ̀ sókè lórí awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára láàrin Iyabo Ojo àti àwọn ọmọ èyí tí wọ́n forúkọ rẹ̀ gba àjọ ní orí ayélujára Awon Omo Fracas èyí tó kójọ sínú fíìmù ó mà gbẹnu tán ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màmá Esabod èyí tí wọ́n sọ nínú fídíò yìí. Àwọn tó bá tiẹ̀ ń ṣe iṣẹ́ ibi sí mi gan ṣé mi gan máa ń rìpọ́ọ̀tù mi ò wá sínú wọ̀sọ́ọ̀pù mi sí lára wọn. Sórí ibi tí ọ̀rọ̀ wà yìí tó bá yá ó ní kó má gìgẹ̀ mọ́ ṣe pé mi ò ń ta sí ẹ mọ́ bọ̀tí tó máa ń lọ lórí social media èmi á sọ ó ní wọ́n ní kó má bá èèyàn kan ṣe pé wọ́n ní kémi náà má bàa ṣe ṣé òun háwo ni èdè yẹn wrong ìwọ ló ní èdè fans èmi ò ní èdè fans torí kò sí fíìmù tí mo fẹ́ káwọn èèyàn gbà mí o láwọn tó wá ń bá ẹ pé kó má bá lágbága ṣe wọ́n ti ní kí ló náà fẹ́ bá wọn ṣe fún. That is arrogant language. Nínú Nollywood yẹn tó bá fún mi sísè ní kò sọ àtẹ́mi ló bá tún fún mi. Ṣé tó bá bá wọn ṣe ṣẹ́gbẹ́ fẹ́ lọ sóde ni káwọn èèyàn bá love ẹ they love you torí wọ́n ní passion fún ẹ because ọ̀rọ̀ yẹn ó wà aggressive bó ṣe sọ̀rọ̀ mi wọ ẹni tó ń gbìgẹ̀ fún tó ń búlì ẹ̀ ó kì í wá aggressive tó bá bá ẹni yẹn sọ̀rọ̀. Ọlọ́run ní jẹ́ kó ní ẹ̀mí ìjọra ẹni lójú omi ló wà lẹ́yìn ẹja tó fi ń jẹja yóò ní kọ́kọ́ ló wà nínú Nollywood mi ń gbọ́ràn sẹ́yìn lẹ́nu àbọ̀rọ̀ là ń sọ sámọ́lẹ̀ àwọn tó bá ń gbọ́n tẹ̀lé ẹ lẹ́yìn ni yíyá ṣe pé aláwọ̀ tó ń ṣe fíìmù tó dùn jù ẹ lọ́nà èdè gbéraga the way tó fi act tó dẹ̀ fi insult Abẹni ní Canada energy yẹn kí tó lò fún Lizzy Anjorin right to your supporters why to your supporters because oní àjọ tó ń dá kó má bí ẹ wà láì wọn á bí ẹ oní fan club ni kí ló mú fan club yẹn Iyabo Ojo nígbà tí gbogbo wọn ń jáde tó ń fi ìró ọkàn wọn hàn wọn nítorí Iyabo làwọn ṣe ń dá torí Iyabo Ojo ń fi kọlẹ̀tẹ̀ ìwà tó wù bí wà pé o value àwọn followers ẹ bọ̀ wọ́n ní kí wọ́n náà wọ́n bá ṣe bí bá ṣe ẹ̀ṣọ́ fẹ́ kọ́lé fún wọn ni wọ́n bẹ́ẹ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ ṣe gan yìí tí gbogbo èèyàn fi ń bẹ́ẹ̀ ṣe kò ju nítorí ọ̀rọ̀ Lizzy lọ pé bí Lizzy ṣe ń búlì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń ṣe pé kó tó di pé Lizzy mú orúkọ ẹ sẹ́nu kò sẹ́ni tó ń crazy fún ẹ kò sẹ́ni tó ń crazy fún ẹ èmi ò rẹ̀ rò pé àmọ́ pé fọ́ ìsẹ́kọ́ndìrì tí mo ní má bẹ̀yàn kan náà ẹni tó bá wọ anybody lè bá ṣe ẹ̀dẹ̀ kẹ́nìbọ̀dì ni. Ó ti pàdé Abẹni rí bó ṣe ń lọ Canada pàtó ní Iyabo ìjẹ́kórí ẹ̀ ò pé ó ní kó má bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí ó yẹ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí because yẹn fracas Iyabo inú fracas ló wà ní ẹni ìsọ̀tì ló lè bá fracas dìde. Tó bá ní pé ẹni tó yẹ kó máa ṣe fọ́rífọ́rí gan fighting Tóyìn Abraham gangan ni victim Lizzy but ó yìí náà kò ti torí ẹ̀ kó máa kó fracas speaker kó kó wọn rọra then it means kó ṣe fẹ́ kó máa dárúkọ ẹ̀ in fracas ó ṣe fẹ́ kó máa dárúkọ in fracas
big mommy or big Nikon, mind your comments, go on your wall and write whatever you don't challenge my words. Say, no, I will not tolerate, I will just block you ourselves. Only ẹni tó bá fẹ́ gbé lọ sí police station kó gbé lọ. Tó bá rò yẹn tàbí ìpẹ́jọ́ mọ̀ nípa ẹ̀. It's your name. Nobody can use Esabod name, maybe Esabod fans. Tó máa ṣerú nǹkan báyìí máa pọ̀lọ́pàá sọ̀rọ̀. Torí brand mi ni wọ́n fẹ́ bàjẹ́. Wàá jẹ́ kó mọ̀ pé mi mọ̀ nípa ẹ̀. Ó tún wá dárúkọ Amebo. Bó ṣe tó Amebo under the train, under the bus. Tọ̀sán tóòru ni Amebo fi ló fi máa ń show production ni. Òun sọ pé o appreciate, o ti jáde rí gbà pé o appreciate ẹni tó máa ń jà fún ẹ. Ìwà tó wù lórí TikTok is uncalled for. Èmi dẹ̀ ti notice tipẹ́tipẹ́ you don't appreciate anyone. O believe pé o lè dá ṣe, o lè dá ṣe, o lè dá nǹkan kan ṣe. Tá máa sọ yìí pé maybe because of a cheap labour tí mo sọ, we call it a cheap labour. Ṣé mo ní ṣátrẹ́sì ni? Àwọn yòókù tó ṣátrẹ́sì ni wọ́n. Ṣé o mọ background wọn? Igi o mọ̀ bóyá adigunjalè làwọn parent wọn. Kò yẹ. Ó tún wà ní public eyes. Ìtí mo dẹ̀ sọ ò pọ̀jù. Àchibẹ́ǹtẹ̀ ló yẹ kó máa fi slap wọn. Òun roll in the mud. Gbọ́ ó láyé ṣe ń padà lẹ́yìn èèyàn. Bìkọ́ táyé bá máa wí, wọ́n á ní ìwọ wọn ṣe donation fún. I don't know why you are aggressive lórí platform tó ti lọ down tó ń ṣe bí kí n kan. O dẹ̀ mọ̀ pé o guilty. I will always say the truth. Torí mi ò ní wo ẹ̀ kí n tó jà. Ló jẹ́ pé báyìí kó ní mo máa ń ṣe kíní kan, I don't care. I don't pamper people. Mi ò pamper yẹn. Ó ní kí ni wọ́n ń dárúkọ ẹ fún Iyabo Ojo fan. Your name is there. Your name is there. Ìwọ ló yẹ. Ìwọ ló yẹ kó bẹ gbogbo àwọn tó ń join ẹ. Onígbà tó ń dájọ́ ṣán pé ẹ. According to you, somebody make a call across to you pé wọ́n ń dájọ́. Ó lè 1 3 weeks. Ìgbà yẹn ló ti yẹ kó ṣe disclaimer lórí page. Ó ní bó ṣe rí mi. Bó ṣe rí mi. I'm not crazy about anyone on this social media. I'm not. Mi ò ṣọmọdé blogger. I'm not crazy about anybody. Téèyàn ò bá ti appreciate, kéèyàn máa share fíìmù èèyàn fún èèyàn. You're supposed to pay them. Èmi ò tiẹ̀ ṣe gbogbo cheap kìíní yẹn mọ́. If you want me to advertise your film, you pay me. I don't do any cheap some promo for anybody. Torí mi náà ti ìwé àtẹ̀wò. Màá wò pé ṣé wọn náà bá mi ṣe ìwé àtẹ̀wò mi kí lè mí kò wò. Èmi ò ń wojú èèyàn. I don't. Only for you to even be telling your loyal fan that you don't listen to anybody. Okay. Ìgbéraga yẹn pọ̀ gan. I don't listen to anyone. Mi ò gbọ́dọ̀ sí yàn lẹ́nu. Then why are they following you? Ó dàbí mísì tí mo ní bá wọn sọ nípa ti pàtí yẹn pé dábàá mọ̀ pé owó ẹ̀rù ń báyìí l'Amẹ́ríkà ìgbé wá sí Dublin. Wọ́n dẹ̀ ṣàlàyé pé bíkí ni mo dẹ̀gbọ́ sí wọn lẹ́nu. Ó ní o mọ̀ nípa owó tán dá. You have complicated yourself. Ó wà lórí show ọmọ yẹn. Tẹ́jọ́ máa ń ṣàwàdà. You promoted money. Nobody knows her. You promoted her.
gbogbo Fracas ló wá ṣe pẹ̀lú interview tó lọ grant Fracas ló wá ṣe. So gbogbo àwọn èèyàn tó wá ti forí wọn gbèpè tó ń jà fún ẹ Lizzy o kí tó lu energy ni àwọn fans ẹ ló wá ń jágbe mọ́ níbẹ̀ yẹn ìyẹn mo tún ọ̀wọ́ bí yàrá mo tún láyọ̀ ẹgbẹ́ orúkọ ẹ̀yìn tó ń fẹ́ kójọ́ tèèyàn orúdo. Don't you want people to talk? Don't you want people to talk? Àwọn people ń sọ fún yín pé torí Ìyábọ̀ oníkòsí tó kàn. Jesus Christ. Anyway, Nàìjíríà náà lẹ́tìlẹ̀ máa ṣe gbogbo yìí. Oníkòsí tó kàn. Táwọn yẹn bá sọ pé ìwọ gangan ló ní group yẹn wà láì wọn right. Adájọ́ abiyẹ́ lè pè fan club yìí ǹjẹ́ tó ní show fi sínú fíìmù ǹjẹ́ tó ní ṣé ẹ̀ tìjọ feature lórí live chat báwo lè fẹ́ ọ̀rẹ́ ẹ̀ mọ́. Esabod lòdì kankan kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí àwọn tó jù ẹ̀ lọ nínú industry nǹkan mo ń sọ̀rọ̀ sí wọn I fear no one. Fẹ́ play nǹkan ni ìwà ó yẹ kó lè yas ní tó wá dà sá gidi pẹ̀lú kinní yẹn bí ìgbà téèyàn ò jọ ẹ́ lójú bí ìgbà téèyàn ò jọ ẹ́ lójú you don't listen to people amẹ̀bọ kọ do you have to mention amẹ̀bọ do you have to though gbogbo anybody bá ṣe fún ẹ kàn ṣe ni pé bó ṣe bínú tó jọ̀dí mọ́lẹ̀ tó ń pariwo don't tell me kíní kan ìlórúkọ energy yẹn ló yẹ kó lò fún Lizzy ló jẹ́ kí gbogbo wọn kóra wọn jọ pọ̀ Lizzy ló jẹ́ kí gbogbo àwọn people kóra wọn jọ pọ̀ kan fún ma follow ẹ̀ wípé tó ń ṣe fún ẹ yìí ò dáa okay onítàn bá sọ pé kó sá fún yàn kan oníyàn kan kọ́ ló máa sọ dàbí pé àwọn tó ń lò yẹn sọ mọ̀ pé wọ́n wà ní Fracas dàbí pé ó wà engaged with Fracas dàbí pé ó ń ṣe Fracas ní ojú méjèèjì ó wà 24 hours on social media ìkọ̀tẹ́nì kan bá di pé ó ń ṣépè fún yàn kan ó ń ṣe kinní kan tó máa ní pé kinní ó yẹ kó lọ verify ni ó ní sọ pé anybody kò má bẹ̀ẹ́ sọ. You are in Fracas. Kẹ́kọ̀ọ́ kúkú wọ ẹ nínú Fracas. You are in Fracas. Kí ni try láti insinuate tó fi dárúkọ amẹ̀bọ? Ló sọ pé kó ṣe kinní kan. Tẹ́mi bá mọ òfófó ṣe ni. Èmi ní phone number amẹ̀bọ. Màá ti ní ẹni tẹ́ ń gbígbé ayé kò wọ́ ọ̀tẹ̀. Ó wọ́ ọ̀tẹ̀ tó ń gbìjà. Tó máa sọ fún yín pé ẹni tí o mú mọ́ra yìí o wà á tẹ̀ ní pé tó wà á lọ wò ó. Wọ́n bínú mọ̀ ń open mo láti confirm YouTube kí n tó lọ gbogbo kí ní mi ló lè password kí n tó. Nítorí ṣe yẹn ò dá rárá. Mo dẹ̀ mọ̀ pé kò sí àwọn tó ń gbèjà mi ò rò bóyá pé òun sanwó fún amẹ̀bọ. Kò yẹ kó dárúkọ amẹ̀bọ that amẹ̀bọ contacted you. Mo dúpẹ́ ara mi pé mo mojú mo wọn ara o èmi ò pé èèyàn. Ìyẹn mo ṣe sọ yí pé ó wá gbọ́rú nǹkan báyìí ọ̀tìgbà tó wá kẹ́nu bọ̀ ẹ́ ló yẹ ṣe pé mo pé ó ní kò sí tó kàn ẹ́. Ask yourself, nítorí kọ́ ẹ máa ń bump up every time. Why? Why? Àwọn tó ń wá gbajúmọ̀ ló ń pè é kiri mi ò wá gbajúmọ̀. Grace ni mi ò wá gbajúmọ̀.
blogger ní iṣẹ́ wa papọ̀. Ó ló fún ní tíkẹ́ẹ̀tì 15. Tí n bá ní kí n analyse iṣẹ́ yẹn, social media dàrú. Ṣé o mọ̀ rí kó tó kó tíkẹ́ẹ̀tì 15 fún? Báwo ló ṣe mọ̀? Mi ò fọ́lọ́ mo tún mi ìmẹ́ tó ń jà fún. Àwọn kan ní fans Lizzy ni, àwọn ní tẹ́lẹ̀ mi ò mọ̀ àwọn rádaràdá yẹn mi ò fọ́lọ́ wọn. Please, o ní láti apologize fáwọn àwọn bloggers tó ń support ẹ. Mo ti dúpẹ́ kó o dárúkọ mi tó mi ò ń pè ẹ́. Tí ilé ogún tó gé mi gé. Jẹ́ ká gbọ́ pé mẹ́kẹ̀ta. Aláàjì Olú ọmọ góòdì Dubai ló ń ṣe èyí o. Nísà láwọn míì kan sọ pé àwọn máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ. Ó ní the one you shouldn't have spoken the way. You shouldn't. Torí pé because ó yà mí lẹ́nu pé ẹni tó ń gbìjà gangan. Ẹni tó ń tìtorí ẹ̀ gbìjà. Tó bá Lizzy sọ̀rọ̀, ẹ̀rín ló máa ń rín. Bó ṣe sọ̀rọ̀ yẹn ó rù gidi. Ẹ bá sì wù kó máa àdónà. Bó ṣe sọ fún Passion pé tó bá tún ti jáde fún Lizzy nítorí Iyabo mi ní ṣe Passion. Face the battle yourself. See, let's see how we can go. Because bó ṣe bọ́ ọmọ yẹn sọ̀rọ̀, mo tún ó wà suspicious. The way you supported that ó look suspicious. Look suspicious. I'm a true sayer. I don't care anybody. Tó bá fẹ́ bínú, I don't care. Ó look suspicious. Energy yẹn mo tún ló yẹ kó lò fún. Kó má bẹ sọ̀rọ̀ báyẹn, kó má bẹ ṣe kíní kan. Ẹnìkan tó sọ pé báwọn ṣe bá sọ̀rọ̀ báyẹn, ṣebí màmá ẹ̀ ni. Ibi godmother ẹ̀ ni wọ́n máa ń ríra kí ní wọn papọ̀ Canada ni. Ta ni Iyabo tó lè bá sọ̀rọ̀? Ṣọmọ kékeré lẹni tó sọ̀rọ̀ ni. Ṣọmọ kékeré wáyé dẹ̀fí láìka, ṣọmọ kékeré lẹni tó ń sọ̀rọ̀ ni. Ìyẹn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí godmother ẹ̀ ni nà. Ṣèbò ń rí ní Canada. Ṣé wọn ò ríra rí ni abẹ́ni? Wọ́n ríra rí. Ó dàbí kí ẹni tó jù mí lọ ní ìsìnkú máa bá mi sọ̀rọ̀. Kó máa bá mi sọ̀rọ̀ anyhow. Of course mi ní rúdù sí tó pé mo mọ̀ pé relationship wa papọ̀. Ìtẹ́ni yẹn dẹ̀ ń sọ fún ẹ náà dẹ̀ ní ìyí tí gbogbo wa ń sọ fún ẹ ní ṣó ní ìdí gbogbo àmọ́ tó wà ní fracas. What is going on gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? Ṣé wọ́n nìkan ni? Ṣé àwọn tí o kó sínú kíní yẹn kí ni credibility wọn nú ayé? Wọ́n fi wọ́n ṣe jákẹ́ẹ̀tì fíìmù ẹ̀ṣọ́ ara ẹni wò wọ́n. Anger yẹn nígbà tí wọ́n ti pè ó fẹ́ràn ara ẹ sọ̀rọ̀ èyí implicate ara ẹ pé wọ́n sọ pé mo tún o wọ́n ló sọ pé èèyàn kò ń kó ẹ ní tó bá máa sọ dẹ́ ó mọ̀ nípa àjọ dẹ̀ you pre-warned wọ́n pre-warn ẹ̀ wọ́n pre-warn ẹ̀ wọ́n ní má sùn mọ́ whom yọ̀ sún mọ́ ta ló help. Ẹ̀yin Nollywood tó ń fojú yín gbolẹ̀ tó ń dọ̀tí lójoojúmọ́ kí ni ewúrẹ́ wo ní Nollywood fẹ́ ṣe fún yẹn mo fẹ́ ṣe acting ni àwọn olóńsọ mi ò mọ àwọn tó máa ń pẹ̀ pé kó má sùn mọ́ dẹ̀ ti sọ pé àwọn amẹ̀bọ̀ ṣó yẹ kó sọ síta ṣó yẹ kó sọ síta má yẹ kẹ́lẹ́ kọ́kọ́ promote ẹ̀ mọ́ kó mọ̀ bóyá wà jẹ́ Iyabo mọ̀ má yẹ kán promote ẹ̀ mọ́ wọ́n ní kó ṣọ́ra fún yàn kan èyí tó bá sọ pé kéèyàn ṣọ́ra fún yàn kan wọ́n protect èèyàn nìyà. But you wà ní pé kó wá sọ pé nobody tell me what to do tí wọ́n ní kí n má sọ yàn kan wọ́n ti ní má sọ mọ́ wọn ní ta ni ẹ́ who you be. I think you supposed to respect yourself. Anything tó bá ṣẹlẹ̀ ní ẹ nísìn you cause it by yourself wọ́n ló ń ṣe fracas náà Nollywood fracas ni ẹ́ Nollywood fracas ni ẹ́ tó máa ń wọ́nu ẹ wọ́n lọ́ọ̀fù ẹ wọ́n ṣe wọ́n ẹ wọ́n lọ́ọ̀fù ẹ wọ́n ṣe wọ́n ẹ why tó dẹ̀ ń fẹ́ fún tó dẹ̀ ń pariwo tó dẹ̀ ń fọ́ fún ó ní
èmi lórí kí n sọ pé mo ra tíkẹ́ẹ̀tì fáwọn mi wírí kan lọ wò no àwọn tó fẹ́ mọ̀ yín nìyẹn kò sórí kan tẹ̀lé lè ṣe fún wọn lọ́jọ́ iwájú gbogbo kí n sọ pé nítorí pé Fúnkẹ́ Akíndélé o èèyàn mi 20 èmi Àṣàbí kàkà bẹ́ẹ̀ máa fowó yín mu sìgá because kì í appreciate ẹ jọra yín lójú gan bẹ́ẹ̀ ni pé ju bẹ́ẹ̀ ṣe wà lọ not all of you. Amebo only ask her to be very careful. Ṣó yẹ kó dárúkọ ẹ̀ ó tú ẹ̀ under the bus now. Ọlọ́run ló mọ àmì ṣé Amebo ẹ̀ rí pé mi gan rí ìtura tí mi bá wọn ṣe nǹkan kan mọ́ ni ohun tí tẹ́ bá fojú ara yín rí láti ta. Orí ìyálé kọ ìyàwó ni ẹ́ orí ìyálé kọ ìyàwó ni ẹ́ èmi dẹ̀ ti study ẹ̀ nínú ìwé ẹ̀gbọ́n. Ìjà tó wà nílẹ̀ yẹn ṣó lè dága ni ó lè dága ṣó lè dága ó lè dága. Wọ́n á ní wọ́n ṣe nǹkan báyẹn àwọn tó ń tẹ̀lé mímọ́ wọ́n ní wọ́n ṣe nǹkan báyẹn wọ́n forúkọ ẹ̀ gbowó wá ní kí ló kàn wá láì ìtó kàn ju tàgbò lọ ìtó kàn ó ju tàgbò lọ tó orúkọ ẹ̀ wọ́n fi gbà whether you like it or not. Torí kóòtù gan abí ẹ léèrè pé ibo ló ti mọ̀ mo tún ibo ló ti mọ̀ ṣé àwa mẹ́rin tó ń jẹ́ mo tún kò sẹ́ni kankan tó mọ̀ pé kó wọ́n rí ẹ lórí TikTok ẹ nínà ló máa ń pèyàn lé olè ìyò kí n gbọ́ mi ránjú I will tell you the truth. Ìjọ yẹ tí ó ti mo ṣe lásán mo ní ṣọ́ra mo sọ mo ní ṣọ́rẹ́ wá wo tó ṣẹlẹ̀ yé ni sọ fún mi táàfin níbi lè pé wọ́n ló ní donation yìí. Wá ètò pé tó bá ti débi fracas mo máa rí ẹ àwọn tó ń ṣe fracas mo máa rí ẹ cheap labour.